mọ̀ pé pò tán fi sí ó dẹ̀ ṣe bá wọn pò ń bẹ̀ ọkùnrin ló ti máa ń wà ní àwọn ọ́fíìsì yẹn láti ayé wáyé kò sí tóbìnrin lè dáṣẹ́ sí kò sí nǹkan tọkùnrin ṣe tóbìnrin lè ṣe. ṣé mo pé àjọrò wa ni tó yẹ pé ó fi lọ ṣe international relations ní school àbẹ̀dẹ̀ kọ́kọ́ yẹn. bẹ́ẹ̀ni sà. torí a ti fojú wa sí pé ambassador lẹ́yìn ọ̀la àbí mínísítà ló lé ń bí. àmín. ṣùgbọ́n ṣé wàá jẹ́ pé ó yẹ ká dúró dìgbà yẹn kó tó di pé òun lè fojú sí kínní bó ti ń bá mi lọ meeting ó ti ń bá mi lọ sí ìpàdé ẹgbẹ́ já tíbi pẹlẹbẹ wọn lẹ̀ jẹ́ káṣẹ bẹ̀rẹ̀ ń bí àwọn kékeré tó kí wọn náà bẹ̀rẹ̀ sí kó máa bẹ̀rẹ̀ sí fojú sí àwọn ọ́fíìsì kan tó bá wù ẹ́ ní kábẹ̀ sí máa wo àwọn pàtì tó lè play nísìnyí ní local level ní politics yìí náà wo gómìnà náà kan lókè ọ̀hún yẹn sìn gómìnà náà lónìí sìn ọmọ ẹ̀ gómìnà ni mínísítà mélòó kan tó jẹ́ ọmọ ẹ̀ wà kọmíṣánná ọmọ ẹ̀ àwọn nìkan náà dá nàìjíríà wá fún kí ló ṣe mú tọmọ tèmi náà di ìwọ́n àti bímọ ọmọ tèmi náà ti ṣe gómìnà àmọ́ kí nìkan wà bẹ̀ wá kó rẹ̀ níjànú nítorí tá a bá torí owó tá a rìnrìn dọ̀tí tó owó bá dé tán owó yẹn á dọ̀tí àjọ owó dọ̀tí tó ń gbádùn ni. èrèkú yẹn kò ní tọ́ sí ẹ torí ó lè wá padà wá di tó máa bu wá lọ́wọ́ lọ́la wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn pé irú yẹn kọ́ ló máa ṣojú wa lókè òkun irú yẹn kọ́ ló máa ṣe ọlọ́run tó kí wà láwájá sásán. bẹ́ẹ̀ni sá actually daddy èmi náà ti rò mo dẹ̀ promise ni pé ọ̀tọ̀ ni mi ò yí. ìwọ náà mọ̀ pé o ní bàbá. bó kọ́ ṣe honorable tán tó tún di senator tó dẹ̀ gbé close to the president. daddy any high hopes fún mi gan. yes kí ni pàtàkì àwọn olè ṣe fọ́ padà. all right daddy actually mo múra lọ́wọ́ mo fẹ́ jáde nílẹ̀ ránṣẹ́ pè mí ẹ jẹ́ ń lọ múra tán. má pẹ́ wọlé. níbo ni Ṣọlá wà. ó wà nílé àjọ ńlọ náà ẹ jẹ́ ń gbé báàgì. security ní tó máa búrọ́ fún mi. wo ìwọ́n tiẹ̀ ìjọ tí máa tún bèrè lọ́wọ́ ẹ tó sọ ọ́ pẹ́ fún mi. ìlú ẹ̀ ṣe tán ẹ̀ báyìí. iṣẹ́ ẹ̀ tán ìjọ tí máa tún bèrè lọ́wọ́ ẹ. kó má sọ̀tọ̀ ìlú ẹ̀ ló lọ. láti ní ìlọ àrùbí tó ní YouTube. adakó báyìí kó yá máa túrùtù adakó yá máa túrùtù tó bí ìmọ̀ tó ń fún ẹ jẹ èlò ni wọ́n fún láti máa purọ́ fún mi. fún mi lówó àti bẹ̀bí nìkan lóde lọ tún máa rà mí ti bá àtijọ́ ti bẹ̀rẹ̀ wá fún mi pé kí n fi panu mọ́. biskit àti short bread lẹ́nu fi bá yàrá yín jẹ. ṣé bí security bá sọ fún mi àwọn ará àdúgbò kiri ni àwọn ará àdúgbò ń rí ni ẹ wá ṣe títí tí ń bọ̀ wọ̀ bẹ́bí Ṣọlá ẹ tún kọ security mi kó máa purọ́ fún mi ìwọ tẹ bọ́tún gèètì ẹ. sorry sir I promise to be talking you truth every day every night every morning every month every day every hour. ṣe bí ẹni abíyọ kiri ló ṣé mi ìtẹ́ tó lè bá yín sọ̀rọ̀ ẹyẹ rìn dé òru kí ni ti ìrìn òru òbí náà. Daddy, ẹ má bínú àwọn eré ìròyìn. ṣé mo wá lè bínú báyìí mo ṣáàjì lé fẹ́ kùn pàjẹ́ mo ń béèrè ọ̀lọ́wọ́ yín sí mo nígbà lẹ wọlé lánàá ẹ̀yin ojú ara yín ẹ ò lè dá mi lóhùn nígbà wo lẹ wọnú ilé yìí wá lánàá. 8:59. aago mẹ́sàn-án kù ìṣẹ́jú kan. Bẹ́ẹ̀ni Daddy. ẹ wọlé lánàá. Bẹ́ẹ̀ni sà. mo wà lórí àga tí mo wà yìí ní pálọ̀ mi láago mẹ́sàn-án àbọ̀ ẹ tí ìwọ̀nù lè wá.
káṣá ní to 10 sá. Bẹ́ẹ̀ ni sá. ìyá aago mẹ́wàá kò fẹ́rẹ́ fẹ́ ẹ mọ program tí mo kúndùn láti máa wò lórí TV yẹn. Bẹ́ẹ̀ ni sá. ẹ mọ táyà tó máa ń ṣe wẹ̀. aago mẹ́wàá àbọ̀ ni mo jókòó síbi tí mo wò sínú ilé yìí ẹ yé purọ́ fún mi ká ẹ yé rìn dé òru ìjàkùmọ̀kan rìn lọ́sàn-án ẹni abíire orí dé òru. Dáàdì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run sá ẹ má bínú sí wa a ní ṣe rẹ́mi lọ́jọ́ mi. Bẹ́ẹ̀ ni sá. tí máa bí ìjọpọ̀ sí ṣùgbọ́n ẹ máa bí mi mú ẹ yé rìn òru rìn ẹ yé rìn òru rìn tí a tún lówó lọ́wọ́ aláàjẹ púpọ̀ lọ́wọ́ wọn wá ní wọn lọ́gà ọmọ yà sí wọn lọ́kẹ́ wọn wáyé àbẹ́yìn àdún ti ṣàjìyà alówó ní owó kẹ́ wọn. My honourable ẹ wò inú mi dùn gan but nǹkan kan tó ń rú mi lójú ni pé nǹkan márùn-ún la béèrè kí ló dé tó jẹ́ pé nǹkan mẹ́ta ni wọ́n fún wa. kò yẹ kó má rí bẹ́ẹ̀ àwọn jẹ́ kí n yàn wà lẹ́nu mẹ́ta yìí dáa nígbà tá a béèrè fún slot márùn-ún tá a gba mẹ́ta bẹ́ẹ̀ tí kì í ṣe báwa la ní majority ní floor ní house wọ́n á kọ́ wọ́n á wò ó sìn àwọn ìjọba ajọ́ wọn àná ọ̀la kọ̀mítínà kan péré ló jáde ní constituency wa àwa ní mẹ́ta ń sìn. mo dán tẹsán. ìwọ sábà wò wọn. ṣèbó ṣàwà ló ṣàwà ní ìgbà tí mo pàdé àwọn arábí ní convention lélo. inú mi tẹ jù gan bàtílẹ̀ tí ọ̀rẹ́ mi tó ń sọ yìí sí ó yà mí lẹ́nu nǹkan tẹ́mi kàn wọ́n rò sí ni pé àwọn wo la rò pé wọ́n lè bá wa ṣe gbogbo position tó fún wa yìí. àwọn ẹni eré pọ̀ ń pàtì wà wọ́n lè pọ̀ ní constituency wa ṣùgbọ́n a ní fẹlẹ́ yìí ṣe bí pé ọ̀rọ̀ jàǹdùkú pé dandan láwáyé láti fà sílẹ̀ àti láwọn tá a ti lóko wọn tó ti wà nílẹ̀ lórí list àwọn ẹni a tún á padà ṣèpàdé lé lórí nínú ẹgbẹ́ wa a wà tún fóòtì a tún á fóòtì lé wọn lórí ni pé tani kó wà ń bí o a sì mọ àwọn tó yẹ kó ti qualify bá a ṣe máa ṣe nìyẹn. My honourable. ẹ dákun ipòkípò tó bá fọ́n kálukú yín kẹ́sẹ́ kó kúnjú wọn wá wò nísìn káwá ní ká wo south east báyìí nílò káàkiri sọ̀dọ̀ mi ṣùgbọ́n kọ́mọ kan wà láti wọ́ọ̀dù tìsàlẹ̀ lọ́hùn tó fà kalẹ̀ ńjọ́ náà lọ́hùn ṣùgbọ́n bí wọ́n lọ mú wá àyífẹ́ sílẹ̀ fúnra àwọn yẹn ń sìn láti rí nǹkan kan díẹ̀ jẹ́ ń bẹ̀ wà wá bójú tó rú wọn pé ibi táwa ní kẹlẹ́mọ̀